wọ́n á débẹ̀ ayé ń gbọ̀nà bá ṣe máa dọ̀dọ̀ bàbá wa kábíyèsí òkè mẹ̀sí ó di mélòó a máa dé Ìkòyí Èkìtì gbogbo Ìkọ̀lé local government ẹ máa múra wálẹ̀ ọmọ yín bàbá Oòduà olóyè Ṣèyí Adéyẹmọ Ìgbòho Òòṣà ó tún padà bọ̀ lẹ́kìtì bàbá wa Ọ̀nìrìṣà ti approve ẹ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti approve ẹ̀ bàbá wa Ọwọ́ Ajé ló ti approve ẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n ti approve ẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ orí àkà máa fọwọ́n yín ọ̀tá lọ ni orí a máa fọ́ yín lọ ni ọ̀dọ́ Barrister ti kọ́ lórí ó ní ẹni tó lórí lè rí fọ́ orí a máa fọ́ yín lọ ni àwọn ìgbómìnà gan ti ń pe Sunday Igboho kó wá pé bó bá tẹ̀ wọ ìgbómìnà ìbẹ̀rù bójó yá bu ọkàn wọn àwọn tó yọ wọn lẹ́nu ńbẹ̀ wọn á sádànù wọn ṣó fídíò kan fún mi lánàá níbi táwọn èèyàn ti padà wá ń kẹ́rù wọn tó ń sá kúrò nílùú tó lọ́ba tó níjòyè àwọn kan ò rí yẹ kó fọ́ wọn à rí kankan sọ sí yẹ ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà náà ń lé kiri ẹgbọ́n náà ẹ jẹ́ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí mo ti kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè ọmọ Adó Ọ̀rá àbí mo kí yín lórúkọ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ ládé Aláàfin ládé aládìgún lágbàfà láàfin ọmọ aládé ṣẹṣẹ fún mo ti kí yín lórúkọ wọn ẹgbọ́n náà ṣé n tó ń ṣẹlẹ̀ torí àwọn ọmọ wèrè kan jáde síta ó lóun ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ọmọ wèrè ṣé Sunday Igboho ló dá ìjà àgbà méjì lẹ̀ ṣé Sunday Igboho ló fẹ́ dalẹ̀ Yorùbá rú ṣé Sunday Igboho ló fẹ́ dógun jà wá ìbéèrè tí mo fẹ́ kẹ́yìn ọ̀jọ̀gbọ́n kẹ́ ẹ bá mi dáhùn ní comment section olóde kí jáde fún wọn wọn ti ní irú wọn ká máa wò wọ́n ràn ó sọ níbì kan ó ní ìjà ohun tí Sunday Igboho ń bá Gani jà fún ni wípé ó fẹ́ gba ipò Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ lórí ẹ gbọ́ bẹ́ẹ̀ nù ó ní kò sí ìlú tẹ́ ẹ dé tẹ́ ẹ bá OPC irọ́ ló fi yẹpa majority Èkìtì ń bíbẹ̀ àwọn OPC tó wà ń bẹ̀ tí ò bá jẹ́ reform á jẹ́ ti bàbá wa Frederick Fasehun ngbà tí Gani yín wá sí Èkìtì bíbẹ̀ yìí èèyàn mélòó ló jáde sí yín abẹ́fẹ́ kí lọ sí ọ́fíìsì yín ni èèyàn mélòó àbí ṣé ẹ fẹ́ ká sọ ohun tó ṣẹlẹ̀ ní Ìkẹrẹ́ ká sọ fún yín ká sọ ohun tó ṣẹlẹ̀ ní Ìléjeméje ká sọ fún yín they are reject Gani ó wá sọ pé ó ń gbé àṣà Yorùbá ga àìmọye òrìṣà tó ti gbé dìde ṣé òrìṣà náà oyè òrìṣà náà fi jẹ ṣé oyè òrìṣà náà fi Gani jẹ tán pa ọmọ Yorùbá lọ́tún tán pa ọmọ Yorùbá lọ́sì tí Gani ò rí tó ń gbọ́ pa orí burúkú kiri ọlọ́jọ́ festival ajé festival òbòkun àbí kí ló ń pè é olókun festival ṣé abọ́ rẹ̀ náà fi Gani jẹ ṣèbọn lóun ní olórí jagunjagun gbogbo ilẹ̀ Yorùbá ẹ fẹ́ fi Gani gbọ́rọ̀ ó dẹ̀ máa kàbùkù tí ò mọ́lé tá a ti mọ̀ pọ́nmọ́ tápà ni ò jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá kó mu láyà ó máa kàbùkù ẹ̀yin lẹ́dẹ̀ máa fi kàbùkù àti ṣíwé kọjá lórí ẹ̀ ṣùgbọ́n the more tẹ́yìn á mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jáde ọwọ́ Gani wà mẹ́. Back to my topic láyé àtijọ́ àwọn bàbá wa tàná tìjẹ́ta tìjẹ́rin wọ́n gbà pé olórí ogun gbogbo ilẹ̀ Kóòtù Òjíire pátá ní Báṣọ̀run náà fi máa pè ní pé Báṣọ̀run àgbàlagbà oyè tógun bá dé Báṣọ̀run náà máa pè òun lẹ́ máa fi gbọ́ ẹ lọ sí Ìbàdàn dáadáa tí Ìbàdàn majority àwọn bàbá wa tó tẹ ìlú Ìbàdàn tó jagunjagun ni wọ́n ẹ máa gbọ́ Báṣọ̀run gà Báṣọ̀run eléyìí Báṣọ̀run Ọlátìlọ Báṣọ̀run Oyèwọ̀ Báṣọ̀run kiri kankan Báṣọ̀run lólórí ogun jagunjagun gbogbo ilẹ̀ Kóòtù Òjíire tógun bá dé Báṣọ̀run ló máa ké sí Balógun. It is Balogun that will arrange all the boys. Àwọn warrior tó máa kó àwọn warrior jọ. Ìtàn táwọn bàbá wa sọ fún wa nìyẹn kí àwọn bàbá Gani Adams tó fẹsẹ̀ rí wọ ilẹ̀ Kóòtù Òjíire. Ṣé o gbọ́ mi? Ìtàn tí bá sọ ìtẹ́lẹ̀ tán tí bá tó lórí ọ̀fẹ́ máa tó sọ ìtàn kejì ó lè jẹ́ bẹ́ẹ̀ ni máa dáhùn sí. Mo ń fẹ́ respond yín àjọ máa ná tán bí owó tẹ́bálẹ̀ ẹ̀ ní gbọ́ àwa náà ò ní gbà. Ní ayé àtijọ́ Báṣọ̀run ló lórí ogun. Báṣọ̀run ló lórí ogun ní ilẹ̀ Kóòtù Òjíire ní ilẹ̀ Yorùbá ó lẹ́fí máa rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ lọ wádìí ẹ̀ dáadáa àwọn ìlú ìṣẹ̀ǹbáyé kì í ṣe àwọn ìlú tá a ṣẹ̀ ń dálẹ̀ lénìí kì í ṣe àwọn ìlú tá a ṣẹ̀ ń dálẹ̀ lénìí kì í ṣe àwọn ọba tí àwọn olóṣèlú ṣẹ̀ ń fi jẹ lénìí ṣe mọ̀ pé olóṣèlú lè rí pé tó bá ti rí pé ìlú kan kò dìbò fóun wọn àgbà ti tòun ó lè pín ìlú yẹn sí méjì kó fún èèyàn kan jọba ńbẹ̀ kì í ṣe orú àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ìlú tó ti pẹ́ pé bó ṣe ń ya kúrò ní bó ṣe ń dìde Ilé-Ifẹ̀ tó ń tẹ̀dó the leader of the warrior Òní Báṣọ̀run lẹ́fẹ̀ máa rí gbogbo ìlú pátápátá ló máa ń ní olóyè tó máa ń pè ní Báṣọ̀run àgbàlagbà oyè. Báṣọ̀run is a leader of a warrior.
lẹ́yìn tó bá yan Baṣọ̀run tán wọ́n á tún wá yan Balógun. Balógun yà wà ní ọ̀dà Baṣọ̀run. Baṣọ̀run yẹn ló máa rán Balógun níṣẹ́. Balógun ni ó máa kó àwọn ọdẹ ìlú jọ, Olúkòsì, Aṣípa, Apènà, orúkọ wọn pọ̀, orúkọ àwọn pọ̀. Òun ló máa organize wọn tó máa kó gbogbo wọn jọ. Tógun bá dé, tí kábíyèsí ìlú bá fẹ́ lọ ṣígun bá ìlú Bòmẹ́, ìwì náà kọ́ Baṣọ̀run. Àwọn ará òkè ọ̀hún ti kógun dé o. Baṣọ̀run òun ni mo pè é fún. Èmi Baṣọ̀run àgbàlagbà yìí, àwọn wo ni? Òun náà ni mo kó tètè mọ bó ṣe máa kó àwọn ọmọ ẹ jáde síta. Ogun ò gbọdọ̀ borí wa o. Baṣọ̀run yẹn ni ó lọ pé Balógun, tí Balógun ọwọ́ kó àwọn ọmọ síta tágbójú ogun lọ. Bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí ní ìgbà ìwáṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó sì máa rí ayé àìnípẹ̀kun. Àmín. What bring Kakanfò in Ọ̀yọ́? Ẹ̀yin ọmọ tẹ́lẹ̀ mọ̀tàn, àá pàtó fún yín. Èrèdí that makes Sunday Igboho regret Kakanfò, àá pàtó ẹ̀ fún yín. Ìdílé jagunjagun ni Sunday Igboho ti jáde. Ọmọ aládé iṣẹ́ṣẹ́ fún. Orísun Sunday Igboho Ilé Ifẹ̀ ni, ní agboolé Ọbàtálá. Ojúlówó ọmọ ọkọ̀ kóòtù òjíire ni. Ojúlówó ọmọ odù tó dá ìwà ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó mọ lé bàbá ẹ̀, ó mọ lé ìyá ẹ̀, ó tún mọ orísun tí àwọn bàbá ẹ̀ ti ṣẹ̀jáde wá. Òun ní òfin lè dúró nídúró pé kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́. Òun ní òfin lè dúró nídúró pé kí àpèrè ilẹ̀ Oòduà kó dàrú. Òun ló fi rò pé òun ti sọ̀rọ̀ tí ò yẹ kó sọ sí bàbá òun Ọ̀nìrìṣà, ló fi dìde ló fi lọ túmbá lọ́dọ̀ bàbá, àwa náà fi lọ túmbá. Pé torí odò tó bá gbàgbé orísun ẹ̀ àgbẹ̀. Òun ló fi sọ wípé àbùkù gbogbo ilẹ̀ kóòtù òjíire ni, àbùkù gbogbo ọmọ Yorùbá ni kéèyàn kan máa nawọ́ sí àwọn kábíyèsí wa. Mo ti sọ́lẹ̀ kan, tẹ́ ẹ bá rí ọmọ àlè kan tí ń nawọ́ sáwọn kábíyèsí, ẹ bù fọ́jú lù ú. Tẹ́ ẹ gbá etí ẹ̀ kéétí ẹ̀ ó di mọ́ ojú ẹ̀. Ẹ mọ ìgbà títọ́ máa ń gbà yàn má gbà mójú. Tí ojú yẹn máa ríbò, etí yẹn a máa dún gbọgbọgbọgbọgbọ ni, bí pé àpáta ló yí ìlú mẹ́. Ẹnikẹ́ni tẹ́ bá ti rí, ìbá àgbọ́pá burúkú dání tó ń nawọ́ sáwọn kábíyèsí tí ò bá lè dọ̀bálẹ̀ kó tẹ̀ orí adé, ẹgbẹ́ ń fọtí ìgbéraga burúkú. Ọmọ aládàáda, ọmọ àtọ́rìn wa, ọmọ tápà. A máa mú tẹ̀balẹ̀. Àwa ò ní gbà kẹ́dorí nǹkan tí ò yẹ kẹ́dorí kẹ́kodò. Gbogbo wa la mọ̀ pé àwọn Aláàfin ayé ọjọ́ wọn àná, òde òní ni Aláàfin di Aláàfin ìgbàlódé. Jagunjagun làwọn Aláàfin. Jagunjagun. Lọ máa gbọ́ olórí ogun kò gbẹ́dọ̀ kẹ́yìn ogun. Jagunjagun ló ń bọ̀ o. Jagunjagun ló ń bọ̀ o. Jagunjagun ló ń bọ̀. Olórí ogun èèmọ̀ gbẹ́dọ̀ kẹ́yìn ogun. Jagunjagun ló ń bọ̀. Wọ́n ní Aláàfin lọ sójú ogun kan. Ó lọ jagun. Kó tó dé ogun ti gbẹ̀yìn wọlé. Aláàfin lọ sójú ogun lọ jagun. Ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ Dáfídì nínú Bíbélì tó jagun lọ tó ogun wá gbẹ̀yìn wá kó ìlú ẹ̀ àtìyàwó àtọmọ tó kó lọ. Wọ́n ní ibẹ̀ làwọn Ọ̀yọ́mèsì ti dúró. Kábíyèsí tẹ́ bá lọ sójú ogun kí làwọn máa ṣe tí ogun òfin ní máa kó wa ní tí ogun òfin máa ja ìlú látẹ̀yìn. Wọ́n náà bá pé bíríkòtò, wọ́n pé bíríkòtò náà bá gbé sábàlẹ̀ gbàràgbà gbàm pé kábíyèsí nígbà tí ẹ bá ti lọ sójú ogun tí Baṣọ̀run tẹ̀lé yín, tí Balógun náà wà lójú ogun, tí gbogbo àwọn ẹ̀ṣọ́ wà lójú ogun, ìlú ti wà ní òfò. Náà bá gbé òkè àáyàn ẹ̀ṣọ́ kan tí ó máa dúró sójú ọ̀nà tí ó máa délé dé ọba. Náà máa lọ kírètì ọ́fíìsì kan sínú igbó, wọ́n pè ní aṣọ́nà. Wọ́n ní eléyìí làá máa fi ré ọ̀nà, làá máa fi ré ọ̀nà, òun ló di ààrẹ ọ̀nà. Èyí làá máa fi ré ọ̀nà, ààrẹ ọ̀nà rèé tí ó máa ṣọ́nà fún Aláàfin Ọ̀yọ́. Ẹ lọ bèrè tẹ dáadáa, ààrẹ ọ̀nà tí ó máa ṣọ́nà fún Aláàfin Ọ̀yọ́. Ìgbà tẹ́mi wà ní primary form 1, wọ́n pa ìtẹ̀yẹ fún wa. Ìgbà tí mo ti dé Kútọ̀ lọ́dọ̀ bàbá Professor Banji Akíntóyè, bàbá Akíntóyè tún sọ the same thing. Ààrẹ ọ̀nà. Nígbà tí àwọn ọ̀tá tó máa ń ja Ọ̀yọ́ tó máa ń fogun ja Ọ̀yọ́ tún padà bọ̀, ààrẹ ọ̀nà yẹn ló jáde sí wọn. Àwọn ló fi Kakanfò pé ó lè kàkà ó dẹ̀ tún ga ẹni yẹn ga. Náà àwọn ọ̀tá ló fi Kakanfò, ẹni kí àwọn Ọ̀yọ́ kàn sọ ìtumọ̀ Kakanfò.
agbára Ààrẹ Ọ̀nà Kakanfò kò kọjá Ọ̀yọ́. Ìgbàlódé lóde tí gbogbo ilẹ̀ Yorùbá fi accept ẹ̀. Ààrẹ Ọ̀nà tí ń ṣọ̀nà fún Aláàfin nígbà tí Aláàfin bá lọ sójú ogun. Nígbà tí Aláàfin bá lọ sójú ogun, Ààrẹ Ọ̀nà Kakanfò ni ó dúró lọ́nà tí ọmọ ṣọ́ ìlú Ọ̀yọ́. So Kakanfò yẹ Ọ̀tá ló forúkọ yẹ sí. Nígbà tó fẹ́ wọ ìlú Ọ̀yọ́ tí wọn ò rí ìlú Ọ̀yọ́ wọ̀, òun ní ìtàn fi sọ fún wa wípé okay, ìwọ ibi báyìí ló máa dúró sí o. Wọn àwọn ìtàn tó sọ fún wa ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò àti Aláàfin Ọ̀yọ́ yìí fojú kanra wọn torí inú igbó ni ọ́fíìsì Ààrẹ Ọ̀nà Kakanfò wà. Ẹ lọ bèrè ìtàn. Ẹ lọ bèrè. Báṣọ̀run gangan lórí àgbàlagbà oyè. Báṣọ̀run kọ̀mándà Ààrẹ Ọ̀nà Kakanfò. Torí Báṣọ̀run nínú ìtẹ̀yẹ Báṣọ̀run ìlú Ọ̀yọ́ tó jẹ́ olórí ogun, it is one that appointed the Kakanfò office tó lọ ọ́fíìsì bíbá ló máa dúró sí tó jìnnà sí ìlú Ọ̀yọ́ pé kí ogun yẹn tó wọ ìlú Ọ̀yọ́ wàá ti lè kọ́ka ẹ̀. Ìgbàlódé ló jẹ́ kí gbogbo ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá pé Ààrẹ Ọ̀nà Kakanfò is for all of us. Oníbodè lásán ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Báṣọ̀run gangan ní olórí jagunjagun gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ lọ bèrè. Ó ní ìlú kọ̀ọ̀kan fi ní Báṣọ̀run àgbàlagbà oyè. Báṣọ̀run we now command Balógun. Mi ò ṣàdédé jáde o fún Gani o. Àwọn ọmọ rédèrèdè ọmọ pọ̀ bí ọ̀sán. Ẹ wá gbọ́n tó sọ. Torí tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀, wọ́n á rò pé ń tán ṣe. Ìyẹn kọ̀ọ̀gá kékeré lẹ̀. Mo ń bọ̀, mi ò tí ì débi tí mo ń lọ. Àjọ máa na tán bí owó ni. Olóore wa ni Sunday ọmọ Adéyẹmọ Ìgbòsà. Olóore. Ẹ wá wo ọmọ wèrè ọ̀hún. Ẹ̀gbọ́n wa fẹnu wúlé, fẹnu fo fẹ́ǹsì, fẹnu jáwáyà. Ẹ tún ti bẹ̀rẹ̀. Ìgbà tẹ́ ti lọ ọ̀dọ̀ Aláàfin tí mo ti jẹ́ kẹsẹ̀ fídíò. Ó ti di kọ́pìlẹ̀. Ẹ jọ sà, gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjíire. Níbo ni Sunday Ìgbòho ti complain pé wọn jẹ́ kó ń ṣe fídíò ní palace Aláàfin Ọ̀yọ́? Àwa tá a wà ń taga we did not complain. Nígbà táwọn ọlọ́pàá yẹn sọ pé èèyàn 3 tàbí 4 ló máa wọlé. Ìgbòho wọlé, Kóìkì wọlé, Ológunlolúwa wọlé àti ọmọbìnrin kan wọ́n wọlé. Àwa tó kù dẹ̀ wà ń ta dẹ̀ ń ṣe fàájì pẹ̀lú àwọn security yẹn. They spend more than 2 or 3 hours. Ǹjẹ́ ẹ gbọ́ ká jáde síta ká complain? No. Ká lè mọ̀ pé iṣẹ́ tí Gani rán wọn náà ń jẹ. Àwa ò ní gbà kọ́ mọ tápà ó dalẹ̀ irú lódì bá fún igbe rárá tí àrá ké wọlẹ̀ tọmọ tápà bá lòun fẹ́ dalẹ̀ irú igbe rárá làrá ké wọlẹ̀ igbe rárá ọmọ tápà tó bá lòun fẹ́ sọ Sunday Ìgbòho lẹ́nu igbe rárá làrá ké wọlẹ̀ igbe rárá. Láyé ijọ́ wọn ọmọ onílùú ni máa ń pàṣẹ. Ẹ máa gbọ́rọ̀ ẹ lọ ọ̀rọ̀ òpònú. Aláàfin àti Ọ̀ọ̀nìfẹ̀ àwọn ọjà ẹ tún ti fẹ́ fi àwọn ọba ẹ tún ti fẹ́ fi wọ́n trend. Everybody ti já. Ẹjọ́ lọ́nà wo ni Sunday Igboho fẹ́ fi àwọn ọba trend? Ẹ rí pé ọ̀rọ̀ òpònú lélẹ́yìn sọ ọ̀rọ̀ òpònú ẹ máa gbọ́ yìí máa sọ débi tẹ́tí máa bù. Wọ́n ti mọ gbogbo owó tí ìtẹ́ lò lọ first yẹn ẹgbẹ́ pín sí méjì. Àwọn kan tó lọ sí secretariat nítòsí ń bí Ìbàdàn ń bì wọ́n kó gbogbo àwọn bọ́ẹ̀sì. Let me tell you one thing, àwọn tó lọ sí Ìbàdàn ní secretariat Ìgbòho know nothing about it. Tí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé àwọn ọmọ Dúpẹ́ Onítìrí ni àwọn ọmọ Dúpẹ́ Onítìrí irọ́ labi irọ́ pọ̀ ni. Ìgbòho know nothing about it. Kẹ́ lè mọ̀ pé eléri ibú leléyìí ó pera ní president Sosoju of Ṣakí ṣẹ́rí pọ̀ máa lè leléyìí. Gani sọ wọ́n di security àpàpàǹdodo tó ẹgbẹ́ náà let us say the reality. Nígbà tí baba Frederick Fashion dá OPC ilẹ̀ ṣé security àdúgbò náà dá OPC ilẹ̀ fún. I was Mushin ní àlàáfíà èmi ń gbé Àwáwù brother mi nílé ní Àwáwù àwa ń gbé ní Àwáwù sister mi kan gbé ní Olúṣọ̀gá. Ṣé torí security pé tí company bá nílò security káwọn ọmọ OPC lọ́bẹ̀ náà fi dá OPC ilẹ̀? No. Wọ́n dá OPC lẹ̀ fún ìjàngbara fún ìran Yorùbá
òun lẹ́bi rí nígbà tí OPC bẹ̀rẹ̀ ní 1994 wọ́n kọ̀yà fún ìran Yorùbá ṣùgbọ́n nígbà tí Gani parọ́ mọ́ bàbá tó jẹ bàbá Frederick Fashaun lẹ́sẹ̀ tán tó gba ìṣàkóso OPC di tó fi ń gba girlfriend ara wọn tó fi ń gba ìyàwó ara wọn ìjàngbara wo ní Gani jà fún ìran Yorùbá ní OPC di pé jẹ́ pé ẹ máa gbọ́ pé OPC eléyìí OPC ẹgbẹ́ ló wá pamọ́lé torí wọ́n ń jà fún girlfriend wọ́n ń jà fóbìnrin òun ló mú kí Ọbásanjọ́ dà IG Òkìrò ń gbà yẹn lọ́wọ́ tó fi ààrẹ sí Gani ṣé àwọn pé ìgbà yẹn fashion leader náà máa ń pè Gani Adam OPC fashion leader ẹ lọ túwèé ìtàn síta tí wọ́n fi sọ pé ohun tá a bá ṣe lénìí yóò di tẹ̀bọ́dọ̀la fashion leader náà máa ń pè Gani tó tábà máa mú wọn tán àwọn tí ó lọ pa èèyàn tó lọ pa ọmọ Yorùbá ẹgbẹ́ wọn torí obìnrin bóyá mo ní girlfriend kan tí mo rẹ́ni kan tó ń gbà lọ́wọ́ mi tí bá ti lè lọ pé àwọn OPC Gani ngbà yẹn lọ́n ti bá fún ti lè fún wọn ní 5,000 wọn á lọ ká ènìyàn mọ́lé ni èyí tí wọn bá rí pa wọn á lù lálùbami kẹ́mi ẹ̀ bọ́ ṣé jàǹgbára nìyẹn and they create this group OPC Oodua People's Congress by Baba Frederick Fashaun to protect the Yoruba race to fight for the freedom of the Yorubas not to fight for the girlfriend and boyfriend and collected money tí Gani sọ́dà lẹ́ni ohun gbogbo tí mo sọ mo mọ̀ pé àwọn bàbá wa kan mọ̀ nípa ẹ̀ tí n bá pe bàbá kan sí nísìnyí it was there when they create OPC kọ́lọ́n jẹ́ àrí bàbá yẹpẹ́ bàbá yà sọ̀rọ̀ ilẹ̀ máa kún ṣé Sunday Igboho ló dá ìjà alẹ̀ àbí Sunday Igboho sọ pé ńgbà tó ń lọ sọ́dọ̀ ní Aláàfin Ọ̀yọ́ o torí pé wọn ò jẹ́ káwọn tó tẹ̀lé òun wọlé ibùsọ̀ àwa gan rí wípé níbi tí wọ́n ti kábíyèsí Ọ̀wọ́ Adé ṣì ń lò lọ́wọ́ gbogbo àwa tá a tẹ̀lé Sunday Igboho yẹ kò lè gbà wá tábàdé ẹ̀wọ̀ bẹ̀ wọ́n pààkì mọ́tò sínú yáàdì yẹ gbogbo mọ́tò yẹn náà máa bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ torí everybody máa fẹ́ rọ̀ṣì wọlé ibẹ̀ yẹ ò lè gba èèyàn ohun táwọn àgbàgbà ẹ̀dẹ̀ sọ ń gbà yẹn ni pé nígbà tá a bá kọ́ pálásì tó a ṣì ń padà bọ̀ wá celebrate bàbá wa Akeem Ọ̀wọ́ Adé níbi tí pálásì tí bàbá wa Lamidi Adéyẹmí lò pé tó bá ṣe bẹ̀tẹ̀ wọ́n náà renovate pálásì lọ́wọ́ that is what they told us a ṣì ń padà ìrìn wá ṣe kẹ̀kọ́ lọ́yọ̀ọ́ ń gbà yẹn lọ́hùn that is what we say mi ò mọ̀ báyìí ni o pé àwa wá tó ti pé everybody wa àbá jẹ́ mílíọ̀n pálásì yẹn gba gbogbo wa ẹ tún sọ mí ẹ̀yin ọmọ àlè tí ọmọ àtọ̀hún rìn wá rán yín láti máa balẹ̀ yín jẹ́ ẹ máa gbọ́ tí kúkú rẹ̀. ẹgbẹ́ wise now tó jọ yín àti yín mo tẹ́ ń jà fún Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè work. ṣẹgbọ́n n tó mú mi jáde síta nìyẹn wọ́n ní bọ́mọdé bá kọyán alẹ́ àbẹ̀tàn balẹ̀ fún o let me tell you one thing kí wọ́n tó já ewé oyè lé Gani lórí bàbá wa Lamidi Ọláyíwọlá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ tàná kọ́ Sunday Igboho gbogbo oríkì tí àwọn kan jà lẹ́ni kò yẹ kó kí ara ẹ̀ níwájú kìíní kankan pé bàbá Lamidi sọ wípé Sunday òun fẹ́ sẹ̀ sóore tí àwọn bàbá ti tẹ̀ ṣe fáwa pé tó bá ń gbọ́ tí a mọ̀ pé mo ti sọ láti bí ìjẹta pé ọba Aláàfin Ọ̀yọ́ àná kí Sunday Igboho kan ní ládé Aláàfin ò ládé adé aládìgún làgbàfà láàfin ọmọ aládé ṣẹṣẹ fún adé ṣẹṣẹ fún lẹ́yìn wò lórí Sunday Igboho yẹn pé oore táwọn bàbá ẹ̀ ṣe fún àìran bàbá ńlá bàbá òun tó jẹ́ kí bàbá àti tẹ àwọn orí adédé àwọn fẹ́ sẹ̀sán oore yẹ fún ẹ wọ́n á ní Aláàfin wá sọ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yìí òun fẹ́ gbé fún ẹ Sunday Igboho lóun bá rẹ́rìn inú mi dùn Sunday Igboho sì wà láyé àwọn tó dẹ̀ tẹ̀lé Sunday Igboho wọ́n wà ń bẹ̀ àwọn Ọ̀yọ́mèsì tó wà lọ́dọ̀ bàbá wọ́n wà ń bẹ̀ Ọ̀yọ́mèsì bíi méje ni olóyè sí Sunday Igboho ló wà ń bẹ̀ láwọn olóyè kábíyèsí ọba wọ́n wà ń bẹ̀ ó ní bí bàbá ṣe yọ ìwé yẹn síta nìyẹn ó ló orúkọ àwọn ló wà ní number 2 bàbá ti sọ sleeve àwọn 9 orúkọ Gani ló wà ní number 6 yes Gani Adams orúkọ ẹ̀ ló wà ní number 6 pé ìgbà tó dẹ́n gbogbo yẹ tó kà wá ní kábíyèsí bàbá mi pé òun ò fẹ́ ráìfà sà ọ̀rọ̀ yìí ti di oníráìfà ìyá mi ọmọ Olódùmarè á dára fún yín àwọn ojúlówó ọmọ ọkọ̀ kóòtù òjíire ní ilẹ̀ onírúmọ yín lẹ́sẹ̀ mọ́mì ẹ mọ̀ lọ́rí ẹ mọ̀ bọ̀rí àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà àyín lọ yúbọ̀ lọ́wọ́ ń yẹnu láṣẹ Olódùmarè ilẹ̀ kóòtù òjíire ò ní bàjẹ́ o nígbà káwọn ọmọ àlè ó bàjẹ́
ó lóun wá sọ pé bàbá òun ò fẹ́ rẹ́bà tẹ́ bá fẹ́ fi ẹ̀mí ìmoore wọn bàbá mi pé ẹ má bínú kábíyèsí kò yẹ kẹ́ ẹ tún shortlist gbogbo àwa wàyí nígbà tẹ́ yóò ti di mo mọ̀ pé gbogbo àwọn wọ̀nyí lẹ́ ti pè wọ́n bàbá mi òun ò fẹ́ àwọn ẹni tó bá wù lọ́kàn yín kẹ́ ẹ fún pé bàbá wa ní ó wá pè àwọn wọlé pé àwọn gómìnà wọn ti wá eléyìí ti wá ó nígbà ayé Jonathan ni ó ti wá Jonathan owó eléyìí ti fún mi léyìí báyìí tí bàbá ẹni tó bá yọ lọ́kàn yín ní kẹ́ ẹ fún tí n bá parọ́ torí Sunday Igboho fi ara ẹ̀ búra tó ń bá parọ́ pé bàbá dẹ̀ sọ pé obì Gani ló gbójú bàbá mi ẹ fún náà pé sí inú ẹdùn dùndùn ẹ fún náà fi gbé oyè yẹ fún Gani tí Sunday Igboho bá fẹ́ oyè yẹ Gani ò ní gbóòórùn ẹ̀ so Sunday Igboho did not after kò sí tí gbogbo bàbá kò Sunday Igboho olóyè ṣe Sunday Adéníyì Adéyẹmọ Igboho ṣá kò sí ọ̀dọ́ ọba kan tó ti lọ tẹ́rí gba oyè rí wọ́n máa ń fi oyè yẹn ránṣẹ́ sí ni Hello? Yeah. Morning. Call me after 30 minutes. I do something. Call me after 30 minutes. So oyè yẹn wọ́n máa fi ránṣẹ́ sí Sunday Adéyẹmọ Igboho ṣá ni. Tí Igboho bá fẹ́ gba Ààrẹ Ọ̀nà Kakanfò gàgàlagàlagàlagàlagàlà Gani ò ní gbóòórùn ẹ̀ torí eléyìí tí ń bẹ lórí ẹ̀ wọ́n ti fi Sunday Igboho jẹ ààrẹ akọni Oòduà Sunday Igboho ti jẹ oyè Báṣọ̀run of Oòduà oyè Báṣọ̀run tó kó gbogbo ilẹ̀ Oòduà pátápátá dé Ọ̀yọ́ ni dé Ògùn ni dé gbogbo àwọn Ìbàdàn ni dé gbogbo Èkìtì wa ní gómìnà gbogbo ibi tó bá ti sọ èdè tí mò ń sọ tẹ́ ẹ̀ ń gbọ́ yìí ní Sunday Igboho jẹ akọni Oòduà lé wọn lórí tó tún jẹ Báṣọ̀run níbi tí Báṣọ̀run bá ti ń fọ̀ tó ń mí tó ń sẹ́ tó ń filá wọn bí Ààrẹ Ọ̀nà Kakanfò níbẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò agbára ẹ̀ ò ju Ọ̀yọ́ lọ kò tún lágbára lórí Báṣọ̀run ìlú Ọ̀yọ́ ẹnubodè ní oníbodè Ààrẹ Ọ̀nà oníbodè Aláàfin Ọ̀yọ́ ní Kakanfò jẹ́ Sunday Igboho jù yín lọ Sunday Igboho is bigger than Ààrẹ Ọ̀nà Kakanfò tí o gbọ́ mi is bigger than Ààrẹ Ọ̀nà Kakanfò so ìwọ tó pèrè ẹni sojú ẹ̀ ojú ẹ̀ of Ṣakí you are full for nothing you say rubbish so ṣe Ilé Ifẹ̀ tí Sunday Igboho lọ ló wá dàgbà àgbà méjì lẹ̀ àbí oríkì tó kiri ẹ̀ ó ní níjọ́ yẹn nígbà tá Aláàfin wá bẹ̀rẹ̀ sí kí òun gan-an ní ó lọ Aláàfin wá àwọn mọ́ra pé Sunday àbí òun bínú nípò wá ní bàbá mi òun ò bínú pé ṣé o support kó ń gbé fún Gani pé ó ní bàbá ẹgbẹ́ fún wọn náà ẹgbẹ́ fún Gani ẹgbẹ́ fún ṣe ẹgbọ́ kí Sunday Igboho jáde kó sọ̀rọ̀ níbi kan pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ fún Gani òun ló yẹ kó jẹ́ torí ó mọ̀ pé òun ju oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ó mọ̀ pé òun ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ okay let me go like this Ààrẹ Ọ̀nà Kakanfò olórí jagunjagun ilẹ̀ Yorùbá àbí ogun dẹ̀ ń kó ọmọ Yorùbá lọ according what you said ó ní gbogbo ilẹ̀ kò síbi tó dé tí wọ́n bá OPC tí wọ́n ń ṣọ́ tó ń ṣe alága tí wọ́n ń ṣọ́ ilé iṣẹ́ tí wọ́n ń ṣọ́ ṣe ń tẹ́dá OPC lẹ̀ fún nìyẹn Gani fi yín powó pásítọ̀ ń sọra ọmọ àjọrù let me tell you one thing ní ilẹ̀ Kóòtù Òjìrè wọ́n ń darú lúpọ̀ mọ̀ ṣàpàní pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwọn onílẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn bàbá wa Ọ̀nìrìṣà olórí aládé gbogbo ilẹ̀ Kóòtù Òjìrè pátápátápátá Èdùmàrè máa bá wa mú tó ti wọ́ á bá wa tó àwọn kan wà oyè kan wà tó ń pè wọ́n ní oyè Abọ́rẹ̀ gbogbo òòṣà ìlú gbogbo òòṣà tó ń bẹ nílẹ̀ Kóòtù Òjìrè àwọn ló wà ní ìṣáàjì láti máa bọ àwọn òrìṣà yẹn gbogbo ohun tó yẹ kán gbé òòṣà tí ń jajá òòṣà tí ń jẹ màálù òòṣà tí ń jẹ lẹ́dẹ̀ òòṣà tí ń jẹ pé epo lásán ní mu òòṣà tó jẹ́ máa pabì sí àwọn Abọ́rẹ̀ ló nìyẹn kí ló dé tí Gani sọra rẹ̀ di Abọ́rẹ̀ tí ò bá jẹ́ pé ọmọ Ojo ni torí pé ó sọ pé àìmọye gbogbo òòṣà àwọn àìmọye òòṣà tí Gani ti gbé jáde síta kí ló dé tí Gani sọra rẹ̀ di Abọ́rẹ̀ tí ò lè fèsì ogun wọ́n pa àwọn ọmọ Ìgbómìnà lọ́wọ́lọ́wọ́ wọ́n pa àwọn ọmọ Ìgbómìnà táwọn ìwọ tó pera lọ́yìn sóso ojú ẹ̀ of Ṣakí tí àwọn ọmọ Ṣakí gan bá mú ẹ̀ wọ́n á fa ìyá pẹ́rẹpẹ́rẹ wọ́n á fa ìyá pé ọmọ àlè ni ẹ́ in Ekiti here we reject Gani Adam totally
adé ọ̀dọ̀ ọba tó sọ pé táwọn kẹjáde wọn sígílẹ̀tì tó ti pọ́n náà kọ OPC náà gbé Gani dé ọba yẹn náà dúró bẹ́ẹ̀ èmi lèmi máa lé yín kò ń lù yìí ọmọ bọ́ni wọlé yìí alábàjọ yìí lẹ́ ń dógún jà ìlú yìí tí n bá tún gbọ́ OPC Gani lẹ́nu yín gbogbo wọn lulẹ̀ wo ni wọ́n ní kábíyèsí ní tẹ́ bá ti ní ká ṣe òun la máa ṣe ìjọ yẹn ni OPC Gani nínú ìlú ọ̀hún ní ìjọ yẹn ni OPC Gani lórun àrólé ẹkùtù adára fún yín ní ọjọ́ yẹn ni OPC Gani ọ̀rọ̀ tí mo ti sọ yìí kò tí ì kóṣù bàbá ní ọya ìbíbà ni mo fẹ́ kẹ́ lọ Gani wo Gani yìí ṣe jagunjagun ti sọ̀rọ̀ ìdí abọ́ rẹ̀ bóyá ká tètè lọ já ewé abọ́ rẹ̀ of Yorùbá land lé lórí. Say another thing Sunday Igboho jù yín lọ Sunday Igboho jù yín lọ kò dẹ̀ bẹ̀bẹ̀ fóyè ọmọ ò bẹ̀bẹ̀ fóyè kò bẹ̀bẹ̀ fún oyè mo gbàgbé ní bàmúlẹ́tà kan dání tó ti ń fi oyè wá kiri tó ń fi oyè ọba ìlú yẹn dìídì pé Sunday Igboho ń fẹ́ fi jẹ oyè bíi mẹ́rin ló wà lọ́rùn ló wà nílẹ̀ pé lẹ́kìtì fún Èkìtì is one of the ilẹ̀ Oòduà táwọn ọmọ Oòduà tẹ̀dó tó pọ̀ rẹpẹtẹ Ìgbòho ju Kakanfò lọ ojú Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ẹni tó ti joyè Báṣọ̀run àgbàlagbà oyè Ìgbòho iṣẹ́ abọ́ rẹ̀ Ìgbòho iṣẹ́ abọ́ rẹ̀ ọmọ aládé ni aládé gbórúkọ yẹn ni gbórúkọ òun gẹ́gẹ́ ní jẹ́ Adéníyì wọ́n bí lọ́jọ́ Sunday lẹ́ẹ̀fí mọ̀ pé ẹni tó bá ti ń bá ọmọ tó bá bí lọ́jọ́ ìsinmi lọ́jọ́ Sunday tó bá jà irú àwọn bẹ́ẹ̀ ò lè ní ìsinmi láyé àrìnkiri ní pẹ̀ràn jẹ ni gbọ́ ni Adéníyì Àdìsá Adéníyì Adéyẹmọ ọmọ aládìgún ọmọ ládéládéládé Aláàfin Òládé adé aládìgún la gbé fún Aláàfin ọmọ aládé ìṣẹ́ṣẹ́ fún ẹni kíkà ní ó kíra ẹ̀ kó kí oríkì ara ẹ̀ kò sí àwọn ìlú tó ya lọ láti Ilé Ifẹ̀ tí wọn ò lọ pẹ̀lú oríkì ara wọn ìyẹn number one oríkì yẹn wá ń pọ̀ sí the performance of their fathers or ìyá wọn bóyá lójú ogun ni bóyá lójú ìjà bóyá iṣẹ́ rere tó ṣe é lẹ̀ náà tó fi wọ́n fi ìwà rere táwọn bàbá wọn àwọn ìyá wọn tó fi kún oríkì yẹn ọmọ alágbàdo òde èmi ọba Ìgbòho jẹ ọ gbọ́dọ̀ kọ́ mi ní oríkì yẹn mo gbọ́dọ̀ mọ oríkì yẹn ẹni kí Gani Adams kó kí oríkì ẹ Gani sórúkọ Yorùbá ni Ganiyu ẹ bá pè ní Gani ẹ bá pè ní Ganiyu sórúkọ Yorùbá ni Adams sórúkọ Yorùbá ni Ìgè níbo ló ti rí Ìgè níbo ẹni kó kí oríkì ara ẹ ọmọ ọsàn ní máa kọ́kọ́ báyà ẹ̀ ìwọ ló fẹ́ káṣíwé ọjọ́ ìbí Gani Sunday Igboho ju gbogbo tó ń sọ lọ́yẹ́ lọ ẹ máa gbọ́. kí n tó lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó gbọ́dọ̀ láwọn nǹkan gbogbo wọn tó bá máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó gbọ́dọ̀ jẹ ní tẹ̀lé ọmọ sí báyìí. Thank God nígbà tó jẹ́ kó máa lè ní Gani is for pápá òun ló fi sọ̀rọ̀ ẹni tí NM tó máa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa ṣẹnu mú rẹ́ ló fi jáde Gani ní kíníkà ìgbéraga ni ó ní ọ̀rọ̀ ìgbéraga lẹ́nu a ó ní aṣọ ìgbéraga lọ́wọ́ ó ní bàtà ìgbéraga lẹ́sẹ̀ ó tún ní ìrìn ìgbéraga lẹ́sẹ̀ ojú ẹ̀ gan ojú ìgbéraga ni ẹnu tó dàbí ẹnu yọjayọjayẹ ẹnu ìgbéraga ni that make him say that pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ju ipò àwọn ọba míì lọ nílẹ̀ Yorùbá ṣókó ó ṣẹnu mú rẹ́ nìyẹn ìgbéraga ló mú nawọ́ sí ọba ẹ wo ẹ̀yin ọmọ kóòtù òjire ìrìn wá sí kẹ̀kẹ́ lọ́dọ̀ bàbá wa Ọ̀jájá Ògúnlùsì ní tèmi máa bá wọn jà sí wọ́n ti dáríjì wá o kí wọ́n máa nawọ́ ká máa bọ àwọn èèyàn lọ́wọ́ yẹ kí bàbá kó stop ẹ̀ kí bàbá wa Ọ̀jájá kó stop ẹ̀ a dẹ̀ máa kó àwọn báńsà bíi méjì tẹ̀lé bàbá ká máa tẹ̀lé bàbá lẹ́yìn téèyàn kan bá ti nawọ́ sí bàbá káwọn báńsà yẹ kó gbé ìfọ̀tí fún lọ́tún kó gbé ìfọ̀tí sí fún lọ́sì irú ẹni bẹ́ẹ̀ kó wọ́pọ̀ lágbo bàbá wa Ọ̀jájá gbẹ́dọ̀ ẹ má bínú bàbá mi ẹ ti kọjá ẹni tó ń bọ̀ yàn lọ́wọ́ wọ́n gbẹ́dọ̀ parú burúkú níjú yín ni kẹ́ gbé wọn dìde pé yáyá dìde ẹ ti kọjá ọba tó ń bọ̀ lọ́wọ́ you are number one citizen of kóòtù òjire gbogbo ìran tó ti Ilé Ifẹ̀ kúrò ìbáàjọ́ ọmọ Ọ̀rànyàn kó jọ ọmọ Ọ̀rànmíyàn kó jọ ọmọ Ọbàtálá kó jọ ọmọ Ògún kó jọ ọmọ Ọya you are the number one citizens you are the number one citizen kábíyèsí bí Gani bá náwó sí yín kẹ́ gbé ń fọ̀tí
tẹ́ ẹ bá rẹ́ni tó lè ṣe ẹ wá pé èmi máa tẹ̀lé yín kiri ìjọ ìbá pa lọ́nà tó náwó sí yín kí máa gbé ọ̀pá tó máa gbé dání ya máa fi nà ẹni kó koríkì ara ẹ̀ kí Gani kí oríkì ara ẹ̀ kó koríkì lé bàbá ẹ̀ kó koríkì lé ìyá ẹ̀ àìlápá bàbá ká má ní ti yeye kó kí oríkì lé bàbá ẹ̀ kó koríkì lé ìyá ẹ̀ àwọn ọmọ àjòjì ó dá èèyàn síta Sunday Igboho ó fẹ́ dájà àgbà méjì lẹ̀ ìjà àgbà méjì wo ni Sunday Igboho fẹ́ dálẹ̀ ẹni kí Gani kó koríkì lé bàbá ẹ̀ kó kí Igboho ti kí oríkì bàbá ẹ̀ ọmọ ládé adé aládìgún òun la gbà fáláàfin ọmọ aládé ṣẹṣẹ fún ẹni kí Gani ó kí oríkì bàbá ẹ̀ kó kí oríkì bàbá ẹ̀ Sunday Igboho di ná ohun tí Sunday Igboho gbé dání ó ju ti Kakanfò lọ Kakanfò bíbó ṣé ọmọ ọkọ ò lè padà jẹ yẹrù ọmọ ọkọ and it is a pity for the Ọ̀yọ́ people àwọn gan regret ẹni tó fi jẹ Aláàfin tó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò pé ọmọ Òjó ní ọlọ́jọ́ festival mi ò gbọ́ nínú ilẹ̀ Yorùbá Kakanfò festival ẹ búra o ìbúra lógo àgbà ọmọ Yorùbá ẹ búra o ìbúra lógo àgbà torí pásá òfúnra pásá já síná àjà òfúnra làjà fi jìn wọ́n ní tónílé ò bá fúnra o lè ní oko ẹ gbọ́ Kakanfò festival ṣó ti tún di òòṣà ní ilẹ̀ Yorùbá Kakanfò ṣó ti tún di òòṣà ní ilẹ̀ Yorùbá Kakanfò festival ṣé mi náà ò ní máa ṣe Èkìtì festival náà tó ń fi ìran Yorùbá tó fi wọ́n mèkì owó Yorùbá one voice jìbìtì tó lù wọ́n ló lọ yẹ ọ̀rọ̀ lẹ́fẹ́ gbọ́ àwa ti mọ̀ bàbá kan sọ bàbá Èkìtì festival ẹ ṣe jáde ọjà máa bá mi donate owó $20,000 ẹ máa dé èmi náà create ọ̀pá kan jẹ́ sáré create ọ̀pá ẹ má bínú pé igi ẹ̀gẹ́ ni máa fi create ẹ̀ ẹ jẹ́ kémi náà tètè create igi ọ̀pá òǹrè bàbá Èkìtì festival òǹrè bàbá Èkìtì festival ó yá ẹ máa dá owó ẹ̀ $20,000 ọ̀pá òye ni o tẹ́ bá create bàbá Èkìtì festival tán I create Sunday Igboho festival Ọmọlúkà festival Kóìkì festival yẹ̀yẹ́ wọ́n fi ojo jẹ oyè akíkanjú yẹ̀yẹ́ ó sọ àwọn ọmọ ọlọ́mọ ó sọ wọ́n di security tó ń pè wọ́n sí private security tó ń pè wọ́n sí company káàkiri tó fi wọ́n powó yẹ̀yẹ́ òǹrẹ́ o ọ̀pá òyèrè màá gbé lọ́dọ̀ bàbá mi onírìṣà wọ́n bá mi sílẹ̀ kẹ̀sí ààrẹ Òjó festival mi ò gbọ́ rí nígbà tí mo rí pósítà yẹ pé Kakanfò festival ṣé n tán ní kòkò bó ẹ̀bọ̀ nìyẹn ṣé n tán ní kí òkò bó ẹ̀bọ̀ nìyẹn ṣé n tán fi ẹlẹ́mẹ̀ ẹ̀ṣọ́ nìyẹn ẹ̀yin tẹ́ pé dání lọ́mọ Gani ọmọ ààrẹ Gani ààrẹ òfò ààrẹ Òjó ṣé n tán fi ẹlẹ́mẹ̀ ẹ̀ṣọ́ nìyẹn they create the founder the OPC Oòduà People's Congress for the survival of the Yoruba race not for the private security ṣé bá rí àwọn OPC ní Ọ̀ṣun ní Èkìtì ní Oǹdó àwọn bí ó bá jẹ́ OPC bàbá Frederick Fasehun á jẹ́ New Era tàbí Reform ó ní òfin máa ta fèlèfèlè lọ́dọ̀ àwọn kábíyèsí wa lẹ́kìtì níbí báyìí ó mọ̀ pé kélé ó gbéhùn let us say the reality ṣé iṣẹ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tàná ń ṣe ló ń ṣe yìí gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní abọ́ rẹ̀ tí wọ́n bá dáfá tẹ́bà ní àwọn òòṣà tó wà ń lu ẹ̀ fún wọn ní tó yẹ kán máa jẹ ló jẹ́ kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ o kábíyèsí ìlú yẹ ò ní lọ pé Báṣọ̀run kò ní pé Ọ̀tún kò ní pé Lúkòsì kò ní pé Ìyálóde kò ní pé aṣípa ìlú kò ní pé ẹ̀kẹ́rin ìlú àní kábíyèsí àní ẹ lọ bá mi pé abọ́ rẹ̀ wá ẹ lọ pé abọ́ rẹ̀ wá ẹ lọ pé abọ́ rẹ̀ wá abọ́ rẹ̀ tábọ̀ rẹ̀ bá dé Ifá tá a dá wọn ní àwọn òòṣà ìlú tó yẹ ká fún wọn fún wọn yáyáyá abọ́ rẹ̀ ẹ lọ máa ṣètò ẹ̀ abọ́ rẹ̀ ní wọ́n bọ gbogbo òòṣà but Gani ti joyè abọ́ rẹ̀ of Oòduà land yẹ̀yẹ́ Sunday Igboho ọjà fóyè kò jà fúnpò ọmọ ọjà fúnpò kò jà fóyè ó ní kí àlàáfíà ò dé bá ìran òun tó gbọ́ mi
ṣé àwọn ọba tí Gani ti sọ pé oyè ti tó ń jù wọ́n lọ ló máa approve iṣẹ́ Gani? No. Tó ní ipò Ààrẹ Ọ̀nà Kakanfò táwọn ọba yẹn dẹ̀ mọ̀ pé nìkan nínú àwọn ẹrú Aláàfin security Aláàfin kó máa ṣọ́ ẹnu ọ̀nà Ọ̀yọ́. Let me tell you one thing today, all the Yorùbás, all the ọmọ kóòtù òjìrè, ẹ̀yin ọmọ òtù Ifẹ̀, ẹ̀yin ọmọ Odù tó dá ìwà, oyè Ààrẹ Ọ̀nà Kakanfò did not make for all of us. Ọ̀pá ìgẹ́ ti ní ti tèmi, ọ̀pá òye ti tèmi lè. Màmá mi ọmọ Olódùmarè ẹ ṣe máa sanwó ọ̀pá yìí o, ọmọ Olódùmarè ọ̀yá ẹ sanwó ọ̀pá yìí, ẹjẹ́ ń rí ọ̀pá òye ti tèmi lè. Ọ̀yá Bàbá Èkìtì festival ọ̀yá kẹ́ máa dá owó ẹ̀ náà ká tètè mọ́jọ́ ọjọ́ tá máa ṣe festival. Ntòkù bẹ́ẹ̀ yẹ kó bọ̀ kó ló ń bọ̀. Ntòkù bẹ́ẹ̀ yẹ kó bọ̀ kó ló ń bọ̀. And I want the Yorùbás, àwa tá à ń sọ Yorùbá lẹ́nu tá a jẹ́ ọmọ kóòtù òjìrè. Màmá mi yá ọmọ Odùdumarè, ọmọ Olódùmarè ọ̀yá mo fẹ́ ṣe festival, Bàbá Èkìtì festival. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò fún Ọ̀yọ́ nìkan ni. Ẹgbẹ́ èyí lé ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò fún ìlú Ọ̀yọ́ nìkan ni. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kò dé Ṣakí, kò dé Ìṣẹ́yìn, kò dé Èrúwà, kò dé gbogbo Òkè Ògùn. Fún Ọ̀yọ́ town láti lè máa ṣọ́ ìlú Ọ̀yọ́ kógun má bàa wọlé ní oyè Ààrẹ Ọ̀nà. Àwọn àjòjì ló fi Kakanfò sí ẹ̀yìn ẹ̀ ló di Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kò dé ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ nìkan lónìí, Ọ̀yọ́ nìkan. Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ọ̀yọ́ ni. Kò dé Èkìtì, kò dé Oǹdó, kò dé Ifẹ̀. Ṣùgbọ́n ẹni tá a bá fi joyè ààrẹ akọni Oòduà, gbogbo ibi tí ọmọ Oòduà bá tàn dé lóyè yẹ dé. Ṣé kò jura wọn lọ? Ṣé kò jura wọn lọ? Okù kì í gùgùgùgù kó má ní orísun, kó má ní gbòǹgbò, gbogbo wa nílé Ifẹ̀. Sunday Igboho kọ́ ló dẹ̀ dájà lẹ̀ láàrin àwọn bàbá yẹn. Mo tún padà sí ẹni kí Ganiyu Adamu kó kí oríkì ara ẹ̀, afẹ́gbọ́ oríkì ara ẹ̀, kó má kí lọ síbi èmi ní igi àdùbí tí mo oríkì wà látọ̀run tí Yorùbá ń kí wọ́n, oríkì ilé bàbá ìlànà kó kí àtòríkì ilé ìyá ẹ̀. Ẹ fẹ́ mú gbọ́rọ̀ àwa dẹ̀ máa sọ ìyá aláya ọ̀rọ̀ sí wèrè létí, ọ̀rọ̀ tí ikú gbọ́ tètè ẹ fi di. Ẹni tí pera ẹ̀ ní aṣíwájú warrior in Yorùbá land tó di abọ́ rẹ̀. Tẹ́ bá fẹ́ ṣe kan nílùú mi lẹ́nìí, kábíyèsí ò ní pe Baṣọ̀run tí ò bá ti jọ̀rọ̀ ológun dé. Kábíyèsí ìlú mi bẹ́ẹ̀ náà ni àwọn bàbá mi Ọwọ́ Àjèrò, Ìwí Ìtàdó, Ẹlẹ́kọ̀lé, Òré Tọ̀tún, wọ́n à ní pé Balógun. Tó bá ti jẹ́ pé n tó jọmọ́ ti òòṣàlú ni, abọ́ rẹ̀ náà máa pè, abọ́ rẹ̀ ní máa ń bọ òòṣà. warrior Ọ̀yọ́ ti sọra rẹ̀ dí abọ́ rẹ̀, ọlọ́jọ́ festival, olókùn festival, àwọn la máa bá nídìí Ọ̀ṣun. Ṣé jagunjagun nìyẹn? Ṣé warrior nìyẹn? Yẹ̀yẹ́ ẹ fẹ́ mú gbọ́ ọ̀rọ̀ ni. Èèyàn kan ló ti ṣe jàǹgbára yìí kí Sunday Igboho tó dé. Mi ò fẹ́ kọ́ pa àṣeyẹ kó kán. Ọ̀pá òye. Àwọn kan lè máa fi bá mi, wọ́n lè máa fi bú mi bẹ́ẹ̀ pé bàbá Èkìtì tó fi igi ẹ̀gẹ́ ṣe ọ̀pá òye. Ó jura wọn lọ. Ìgbòho rí pé ohun tó ń ṣe fún bàbá òun Ọ̀gájá Ògúnlùsì kó kù díẹ̀ káàtó, ó wá tọrọ àforíjì. Àwọn ọba tí Gani sọ wípé oyè òun ó ju oyè ọba àlú lọ, ṣé ó tọrọ àforíjì? Ẹ túbọ̀ máa jáde síta, ìyàlẹ́ máa jẹ ìyà. À ń jù wọ́n lọ ò ṣe é wí lẹ́jọ́, ìjà ìlara òrí tọ́bọ̀rọ̀. Ẹni kí Gani ó kí oríkì ẹ̀ o. Oríkì Sunday Igboho lọ́mọ ládé Aláàfin ò ládé, adé aládìkún làgbàfà láàfin, ọmọ aládé iṣẹ́ṣẹ́ fún, ibi tí mo mọ̀ dé ń tèmi nìyẹn. Kí Gani jáde síta kó kí oríkì ara ẹ̀, káwá mọ ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Ìgbà yẹn lẹ́ máa mọ̀ pé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ, ó jù lọ. Bàbá Aláàfin àná gan mọ̀,
bẹ́ẹ̀ ojú Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ẹ tún bí Gani léèrè ṣé ohun tó yẹ kó jẹ níbi Ààrẹ Ọ̀nà Kakanfò ló jẹ ṣé ohun tó yẹ kí àwọn irúnmọlẹ̀ ò gbé wọ̀ wọ́n gbé wọ̀ ojo ẹbí àwọn Ọ̀yọ́mèsì léèrè ṣé bí àwọn ṣe ń jẹ àwọn Kakanfò ìjọ wọn àná náà ṣe jẹ títí ẹ kàn máa mú Gani gbọ́rọ̀ ni pẹ̀lú ọ̀pá burúkú tó ń gbé káàkiri yẹ tí ò ṣe ìran wa kò lè ṣe ìran wa lóore torí pé kì í ṣọmọ wa Arógundádé ọ̀rẹ́ ẹ̀ ni ó ní nígbà tán lọ sí Arigidi kò mọ̀ náà lé bàbá ẹ̀ mọ́ abẹ́ ti gbàgbé ni bẹ́ẹ̀ wé nǹkan mọ́sẹ́dẹ̀ Ìgbòho lójú pé ó yá ní Ìgbòho amúyín délé bàbá ẹ̀ ó tún máa tọ́ka ilé ìyáhùn lélẹ́yìí àwọn tó mọ̀ dáadáa ló sọ wípé kò mọ̀ lé bàbá ẹ̀ mọ́ gbégbà tọ́dé Arigidi àkókò wọ́n ṣẹ̀ wá ń béèrè nípa ẹjọ́ ilé bàbá kiri kankan là ń lọ ilé bàbá Ganiyu là ń lọ ilé bàbá Adamu là ń lọ wọ́n tulẹ̀ fún bàbá ẹ̀ ní ẹsẹ̀ ní bàbá ẹ̀ fi rìn wọlé. It was not a Odùduwà sàn ṣùgbọ́n mi sọ soso ojú ẹ̀ ṣe soso ojú ẹ̀ ni soso ojú ẹ̀ of Ṣakí ẹ fẹ́ máa mú bàbá yín gbọ́rọ̀ ni ẹ fẹ́ máa fi Gani gbọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n mi gbogbo ọmọ Yorùbá ti mọ irú èèyàn tó jẹ́ bí wọ́n ṣe pààyàn tó ní Ìbàràpá Gani ò lè lọ àwọn OPC ìlú kan tún lọ bíi mẹ́ta ọlọ́pàá tún mú wọn múlẹ̀ ń bẹ̀ Sunday Ìgbòho náà ló lọ gbà wọ́n lẹ̀ Gani fẹsẹ̀ fẹ́ ní a rí àwọn ọmọ OPC tó jẹ́ pé tó máa ń jáde lọ tó máa sọ fún Gani Adams a ní tó bá ti yíwọ́ lọ́hùn kan má pe òun tó bá ti yí lọ́wọ́ ẹ má pe mí o yọ ayọ̀ òun àwọn ọmọ tó lọ àwọn ọmọ OPC tó lọ ń gbà yẹn lọ ní Ọ̀yọ́ tọ́lọ́pàá mú wọn nígbà tán mú ṣe Sálísù náà mú wá sí police station tí Sálísù ń gba atẹ́gùn níta tán mú wọn wọnú sẹ́ẹ̀lì lọ Sunday Ìgbòho iná ló lọ gbà wọ́n lẹ̀ Sunday Ìgbòho ló gbà wọ́n lẹ̀ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ọmọ ọkọ á ṣìṣe ọmọ ọkọ bẹ́ẹ̀ náà lọ́mọ àlè á máa ṣìṣe ọmọ àlè ìwà aládẹ̀ fi ń dá ẹrú mọ̀ ìwà la fi ń dá ọmọ ọkọ mọ̀ mo tún gbọ́ ọ̀pá àṣẹ mi ẹ sọ fún pé kó sọ oríkì ẹ̀ síta oríkì yóò gbẹ́dọ̀ ní igi àdùbínú torí igi ní oríkì tán máa ń kì wọ́n oríkì ilé bàbá ẹ̀ la fẹ́ gbọ́ Ganiyu Adamu the Abore of Yorùbá land oríkì ilé bàbá ẹ̀ la fẹ́ gbọ́ tí inú mi dùn tí Sunday Ìgbòho bá ń fẹnu já wáyà tó bá ń fẹnu já wáyà nífẹ̀rẹ́ tó lò ọjọ́ méjì tó lò lẹ́kìtì àti Fúlàní àtẹni tí ò ṣe Fúlàní ló bẹ̀rẹ̀ sí pé it is true that Sunday Ìgbòho ìsèkìtì mo ní yes kẹ́kẹ́ parẹ́rẹ́ má tí òru lẹ́nu ni wọ́n mọ̀ pé ẹnu já wáyà wọ̀lú tí ẹnu bá ń já wáyà wọ̀lú bá dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ mọ̀ pé ẹnu yẹn ní ọmọ fi tú ọmọ Yorùbá lẹ̀ ìgbà tá a tún jáde lọ tá a ń lọ ní sí Oǹdó yes tí à ń gbọ́ Oǹdó lọ àgbà sí ọ̀nà Àfàọ̀ from Àfàọ̀ Adémọ́kíní bí ọmọ aládìkú ṣe ń náwó ní mọ́tò báyìí àwọn tó ń sátẹ̀lé wa lẹ́yìn Ìgbòho Òòṣà gbogbo àwọn tó ń dẹran lẹ́bàá títì wọ́n ń bẹ́ lugbó ni pé ojúlówó ọmọ ọkọ ẹnu ń já wáyà tí ìbẹ̀rù ẹ̀ ń bẹ lára àwọn Fúlàní dé wọ́n ya wọgbó ni. ìgbà tá a máa dé Ọ̀kà ká tó dé Ọ̀kà Àkókó ọ̀nà mọ́fó ni wọ́n ti mọ̀ pé Sunday Ìgbòho ń bọ̀ torí àwọn èèyàn wá ti wà lọ́nà wọ́n ti dó lọ́nà tó ti lùlù pé Sunday Ìgbòho ń bọ̀ ọ̀nà mọ́fó tí a fi dé Ọ̀wọ̀ the same thing tí ẹnu ń já wáyà bá ń kọjá lọ jìnnìjìnnì máa mọ́ ọmọ ojò Ìgbòho ó yọ sáwọn ọlọ̀tẹ̀ wọ́n kọ́ lúgbó ni kìnìún yọ sí ẹranko jìnnìjìnnì mẹ́ranko Ìgbòho yọ sáwọn Fúlàní wọ́n kọ́ lúgbó ni. àyè máa ṣe Sunday Ìgbòho day Ìgbòho festival yẹ̀yẹ́ olórí jagunjagun tó sọ̀rọ̀ rẹ̀ di abọ́ rẹ̀ yẹ̀yẹ́ ẹni tí ń wọ aṣọ funfun káàkiri tínú ẹ̀ dúdú yẹ̀yẹ́ ọmọ kékeré àná tó sọ̀rọ̀ ìdàgbàlagbà irú àwa yìí mo sì ju Gani lọ lọ́jọ́ orí mo jù lọ dáadáa lọ́jọ́ orí yẹ̀yẹ́ ṣèbí owó epo tó gbà lọ́wọ́ Jonathan ló fi ń bùgá òun tó wà kí o sí bàbá Frederick Fashion pé ó ń ṣe òṣèlú tó fi dá OPC rú òun àti Dúpẹ́ Mirage ṣé òun ò lọ gbowó lọ́wọ́ olóṣèlú yẹ̀yẹ́ kó jáde síta kó wá sọ ogun tó jà fún ìran Yorùbá ṣé ogun tẹ́ ń dojú ìjà kọ́ ọmọ Yorùbá ẹgbẹ́ yín yẹ̀yẹ́ ṣé ẹni tó sọ pé ìran Yorùbá ò ṣe ń jà fún yẹ̀yẹ́ ṣé ẹni tó sọ pé ìran Yorùbá ò ṣe ń nu ẹnu fún yẹ̀yẹ́
ṣé ẹni tó sọ pé agbẹ́dọ̀ strategize ká tó kán lugbó ká tó ṣe gbogbo ẹ̀ agbẹ́dọ̀ rí bí 20 billion yẹ̀yẹ́ pẹ́tọ́ òun ò bá rí 20 billion yẹ̀yẹ́ òun ò ní jáde síta ṣé ẹni tá a pè lórí program tó sọ pé ẹ lọ bá àwọn gómìnà yín ṣé mi mú gbà security vote ni àbí ẹ̀ẹ̀mẹyẹ tí àwọn gómìnà yín gbà ní security vote ni owó iná ní problem ẹ̀ yẹ̀yẹ́ ìgbómìnà nìyẹn lára àwọn ìlú tọ́lọ́run ọba mi jogún fún ìran Yorùbá ni Gàrí ò lè lọ bẹ̀ yẹ̀yẹ́ mo lọ́mọgun 10 million mo lọ́mọgun 1 million àárí ìṣesí wọn tí Gani bá ó wá sèkìtì bí oṣù tó kọjá ni àti ẹ̀ mọ̀ pé èèyàn wá Ìgbòho kọ̀ kọjá lọ ni ẹ wá wèrò ẹ gbọ́ bàbá Èkìtì ṣé Ìgbòho wá Ìgbòho ló ń lọ yẹ Ìgbòho ló ń lọ yẹ ó jura wọn lọ ọmọ akin yàtọ̀ sí ọmọ òjò onílé yàtọ̀ sí àlejò ọmọ oníkan yàtọ̀ sí ẹrú àdó orúkọ tó pera ẹ̀ ó ní òun president ṣoṣo ojú ẹ̀ of Ṣakí ṣé ṣoṣo ojú ẹ̀ ni àbí ṣoṣo ojú ẹ̀ of Ṣakí orúkọ tó pera ẹ̀ nìyẹn ṣé tẹ́lẹ̀ gbó ní OPC continue ìjà àgbà méjì kò lè ṣẹlẹ̀ láyéláyé ṣé tẹ́lẹ̀ gbó ló fẹ́ dá ìjà àgbà méjì lẹ̀ ṣé tẹ́lẹ̀ gbó sọ fún yín pé òun fẹ́ contest fún Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ̀yẹ́ kó lọ afẹ́ kó lọ dára wò ní ìgbómìnà kó tẹ̀ wọlú ìgbómìnà bí àwọn Fúlàní máa sá fún ìgbà tó jẹ́ pé ọmọ Fúlàní ọmọ Tápà ni yẹ̀yẹ́ Sunday Ìgbòho sọ wípé bàbá ẹ tì wá lẹ́yìn ẹ pàṣẹ fún wa ká wọnú igbó lọ ẹ mọ̀ pé ẹ lọ́mọ ó jura wọn lọ òun ò béèrè 20 billion ó tún sọ níwájú bàbá wa ọlọ́wọ̀ ọmọ ọlọ́wọ̀ mẹ́tẹ̀wẹ́tẹ̀ jẹ́nẹ́dún pé bàbá kì í ṣe tìbánu òun gbọ́ gbogbo ohun tí àwọn Fúlàní ń ṣe lọ́wọ́ ẹ fún un lórí ọ̀fẹ́ ẹ bá ń ṣiṣẹ́ yìí kẹsàn fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu kẹgbẹ́ síkọ́tì ilẹ̀ Yorùbá lé wa lọ́wọ́ wọn a máa fọ̀ wọn tá a yan ìbọn táyà tí Gani bá gbèrò ọ̀tá ìbọn kan gbùm ó máa sá wọnú mọ́tò ni yẹ̀yẹ́ alẹ́ máa mú Gani gbọ́ ọ̀rọ̀ tí ikú gbọ́ tí etí ẹ̀ di tí ikú gbọ́ títí ẹ̀ di ẹ̀ máa mú gbọ́ kókó ẹ̀wọ̀ ogun ẹ̀ lò ó yá ní ìgbómìnà gbà tó tẹ̀ ti dé kò lẹ́wọ̀ ogun mọ́ ó ti di ológbò ó ti di abọ́ rẹ̀ kó jẹ́ kájọ fàdé kó tó ra wọn káwa mele tó jura wọn lọ́nbẹ̀ ẹ wo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá á dára fún yín jàre ojú òní tì yín mi ò fẹ́ kí program yóò kọjá wákàtí kan ṣe é rí à ń bọ̀ ní ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn ojúlówó ọmọ tó ń bọ̀ ń bẹ̀ ojúlówó ọmọ kóòtù òjíire ojúlówó ọmọ odù tó dá ìwà Ìgbòho òòṣà ọmọ òòṣà Ìgbòho òòṣà ọmọ onírìṣà ọmọ aládìgún ọmọ Bàtálá ọmọ aládé iṣẹ́ṣẹ́ fún ìlú Àkúrẹ́ tún máa mì tìtì Àkúrẹ́ olómi méjì àpè méjèèjì lálà àbí ìlú Àkúrẹ́ máa mì tìtì September 3rd ọmọ yín tún máa wọlé fún ààbò ilẹ̀ Yorùbá là ń lé káàkiri we want everywhere to be safe a máa rà táwọn wèrè dání Àkúrẹ́ ọlọ́pàá wèrè ò lè lọ́bẹ̀ nígbà tó gbọ́ pé wọ́n pààyàn rẹpẹtẹ bẹ́ẹ̀ kò lè lọ nítorí pé ó ti sọ̀rọ̀ ẹ̀dí ìran àwọn abọ́ rẹ̀ yìí jagun kì í dẹ́ ṣe kó jẹ́jẹ́ ní ìwà abọ́ rẹ̀ ó fi ń rí owó jọ ni owó ló fi ń gbà lọ́wọ́ wọn owó àwa pé àwọn pt àwọn ọba tó sì ń tẹ̀lé lẹ́yìn tí Gani á pé òde ẹ̀yin ọba tẹ̀yìn tó fún yín ní 1,000 10,000 tẹ̀yìn tẹ̀lé lẹ́yìn ẹ̀ kàn forí adé wọlé ni nígbà tó ọmọ àtọ̀húnrìn wá tó wá ń kọ̀ máa dìín yẹ̀yẹ́ ẹjá pàdé nílùú Àkúrẹ́ o ẹ̀dẹ̀ bá wa múra gbogbo àwọn èròjà tá a máa ń lò ló ti dẹnu kọlẹ̀ we need your support a máa rìnrìn yẹni títí àwọn bàbá wa fi máa ṣiṣẹ́ tá a fẹ́ ṣe bàbá wa Ọ̀nìrìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù òjíire they have approved it pé àwọn bẹ lẹ́yìn wa dé ilẹ̀ Yorùbá ò gbẹ́dọ̀ dàrú bẹ́ẹ̀ náà ni ilẹ̀ kóòtù òjíire ò gbẹ́dọ̀ dàrú ẹ jẹ́ ká jọ ṣe o èmi ni olóyè baálẹ̀ gbogbo Èkìtì tó fi igi ẹ̀gẹ́ ṣe ọ̀pá oyè èmi náà fẹ́ máa gbọ́ pàkiri bíi ti Gani ẹ má bínú àwọn ọmọ olórí burúkú tó kó síta ni ṣé Tinubu tó pè ní apààyàn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó pè lápààyàn tó ní ṣe ní pààyàn kiri pé kíní kan Táyọ̀ Àyìndé òun ló máa ń pé owó kiri ló máa wá gbọ́ títì ẹ̀ ṣé òun ò fẹnu jáwáyà mẹ́ẹ̀ tó ní Bọ́lá Ahmed Tinubu apààyàn ni tí o mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa lu jáde síta àbátẹnijẹ́ ènìyàn tó ń bá èèyàn jẹ́ kiri níjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ là ó bá ọ jẹ́ o
ẹ má bàa wá jẹ o ẹni ire kì í bẹ́ẹ̀ ni ire jẹ́ ẹni ire kì í bẹ́ẹ̀ ni ire jẹ́ tẹ́ bá ti rá bani jẹ́ èèyàn kiri kan tí ń bá èèyàn jẹ́ kiri ẹ ti mọ̀ pé bíbí ire ò sí nínú ìran wọn ọmọ àlè pọ́nbélé ni wọ́n ọmọ àlè pọ́nbélé ni wọ́n ẹ bá mi subscribe sórí YouTube channel Baba Ekiti TV àlàáfíà ara yóò máa bá yín gbé péré lọ́lọ́kọ́ ń jí kọ́mẹ̀tì wo lẹ́ni kí n kà kọ́mẹ̀tì wo ẹ jẹ́ kí n wo. àrólé ẹkùntù wọ́n ní ìlú àkókò olórí ẹrú ní bàbá Gani kó tó di pé wọ́n fún un nílẹ̀ pé kó máa gbé ibẹ̀ ló wá di aláṣọ funfun lónìí pẹ̀lú ọ̀pá tó dàbí àrokò tá a fi ń ta obì lóko. Dìmọ̀ tẹ́yìn ọmọ Gani bá jáde síta làwọn ọmọ jáde fún yín Sunday Igboho iṣẹ́ ní àrífín ó jura wọn lọ ọmọ Adéyẹmọ jura wọn lọ ó jù yín lọ ọmọ ọkọ ni tó ní bíbí ire ọmọ ọkọ ni tó jẹ́ ojúlówó ọmọ Oòduà ọmọ ọkọ ni ìran Yorùbá ẹni kí Gani ọ̀gá yín olórí abọ́ rẹ̀ àti ìmọ̀ba tó fi jẹ́ olórí abọ́ rẹ̀ tó jẹ́ festival ní í ṣe káàkiri ẹni kò kí oríkì ẹ̀. ẹni kí Gani kò kí oríkì ẹ̀ oríkì la fi mojúlówó ọmọ kóòtù òjìrè ilẹ̀ Oòduà ò ní dàrú Oòduà nation ní kíákíá àjọṣe gbogbo wa ni ìran wa gbọ́dọ̀ gba òmìnira and we must not allow so-called bastard àjòjì láti da ìran wa rú torí àwọn bàbá wa ìjọ wọn àná máa sọ wípé ọmọ onílẹ̀ àtẹ jẹ́jẹ́ ìran àjòjì àtẹ gírígírí ìran àjòjì àtẹ gírígírí. Sunday Igboho did not ask any money nígbà tí sọ́gun ìbẹ̀rẹ̀ ikú ló mẹ́ja kákó tí ò bá jẹun tó ṣẹlẹ̀ àwa máa ń gbowó lọ́wọ́ Sunday Igboho ni pé kábíyèsí ibi tẹ́ni ká lọ́yẹ ọ̀dọ̀ ibi tẹ́ni ká lọ́yẹ èlò ló máa ná yín á túpọ̀ ẹgbà kẹ́ lọ fi repo sí mọ́tò tí mọ́tò bá bàjẹ́ Sunday Igboho tó máa kówó lẹ̀ bàbá ń lọ sí rally ó ní àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó máa ń lọ lé Sunday Igboho lọ ń gbowó lọ́wọ́ ẹ̀ tí ò dẹ̀ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. He make a sacrifice for the Yoruba race for the ọmọ kóòtù òjìrè sacrifice wo ni Gani tó ṣe fún ìran Yorùbá ẹjẹ ń pè ní ìran Yorùbá torí omi ẹ̀kọ́ náà ni ìjà ló dé lórí ìdòwe sacrifice wo ló ṣe ọ̀nà wo ni Gani fi wúlò fún wa ṣé ọ̀pá burúkú tó ń gbé kiri tó ń sọ pé tó sọ̀rọ̀ ẹ̀dí abọ́ rẹ̀ tí fi ń ré ojọ orí Kakanfò yẹ a máa rí àwọn tó máa dáwọ́ fún láti Amẹ́ríkà láti London láti Canada ṣùgbọ́n èèyàn kan jáde sí ìtura pé ẹja jáde ká wọnú igbó lọ àwọn tí ń dà wá láàmú nínú igbó ká lé wọn síta ó jura wọn lọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè adára fún yín ojú òní tí àgbàrá yìí fòkòtò ìrìn ayé yìí ò ní fún yín ru tẹ bá fẹ́ràn Baba Ekiti lọ́wọ́ nọ́mbà mi 08064993262 lẹ́ẹ̀kan sí 08064993262 ire lójú owó rí ire lójú yín ọmọ rí God bless you. nígbàgbọ́ nínú Jésù ohun gbogbo ó ti di ṣíṣe tẹ bá ti nígbàgbọ́ nínú Jésù ẹ fi tó kù sílẹ̀ ó kéré gan ẹ gbọ́ mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo ní tẹ bá ti nígbàgbọ́ nínú Jésù ẹ fi tó kù lẹ́sẹ̀ ó kéré Jésù ló máa ṣe kì í ṣe lédìké ọba àwọn ọba ló máa ṣe ló máa ṣẹ̀gàn yín dògún ló máa ṣẹ̀kún yín dayọ̀ ló máa dùn yín nínú gbogbo ogun tó bá ayé rìnrìn àjò gbogbo ogun tá a gbé dìde sí yóò máa di ṣíṣẹ́ gbogbo tó halẹ̀ mọ́ yíyẹ ilẹ̀ alanu á gbé wọn mì bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe bojú wẹ̀yìn tí wọn ò rí ogun Fáráò mọ́ tó ti ṣègbé sínú Òkun Pupa bẹ́ẹ̀ lógun ayé tí yín náà máa ṣègbé sínú àdúrà ló gba agbára kọ́ ológo ló bá ní ogun ológo ló bá ní ogun ẹni títí ẹ ti bàjẹ́ kò sẹ́nìbọ̀dì tó máa sàsí àwọn ogun tá a dẹ̀ ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wà mọ́bi tó ti wá ìbí kì í ṣe ogun ìdílé ìyá kì í ṣe ti di bàbá kì í ṣe tọkọ kì í ṣe tàyàwó ó lè jẹ́ ogun téèyàn kàn lọ ṣe sábà bí ẹ̀ látara afẹ́fẹ́ ni nítorí àwọn ẹni bí kò síbi tí wọn ò kí ń ṣiṣẹ́ wọn sí kò sí ohun tí wọn ò lè rán ní iṣẹ́ ẹlòmíì tó dẹ̀ rán kan sí ó ti ṣe rẹ̀ jiná nínú Olúwa bó bá jógùn ló ń ṣe ó ṣògùn ẹ̀ pàṣípàṣẹ tó bá jẹ́ Jésù ló ń pè ó pè gidi tó bá jẹ́ àlá ló ń pè ó pè gidi ogun á bá máa pò yìí ó dẹ̀ gbọ́dọ̀ jíṣẹ́
ìwọ tó wá túra ẹ lẹ̀ tó wá lọ fẹ́hùn ní títì àbó dráìfù lòun ṣe fàájì lọ òun gbọ́ míúsíkì òun jó lọ abáyà ṣe kiri aya gbádùn afẹ́fẹ́ wọlé ẹlòmíà kó dédé kò ní mọ̀ pé kọ̀dá kan ò pé bẹ́ẹ̀ sọ̀tì àdẹ́gbẹ́jú bẹ́ẹ̀ ìkọ́ wọlé sóńtọ̀ lára nìyẹn ó ní kó máa rọ nìyẹn ṣùgbọ́n tí wọn náà bá ti ṣe kíni tí ò fira ẹ̀ sílẹ̀ tó dira gidi tó bá ń bọ̀ kò ní wọlé ó máa wá bí gbà lọ kò lè dé ibi tó lọ nìyẹn ibi tó rọ lọ kò dẹ̀ ní wọlé sọ́dọ̀ títẹ̀ náà níwọ̀n bàgbà tí ò bá ti lè dé ibi tó rọ lọ kò ní wá sọ́dọ̀ títẹ̀ náà á tún wá bò bí ìborí léde òun ló fi jẹ́ pé tí èèyàn bá wà nínú ìpéjọpọ̀ àdúrà wọ́n máa ní gbàdúrà dáadáa o báwo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ o kó má dé wípé ẹni tó wò bí ẹ ṣe faraya sí Jésù lọ́rùn tó gbàdúrà nígbà tí ẹ̀wọ̀n ẹ̀mí yẹn bá jáde lára ẹ̀ tí ogun yẹn jáde lára ẹ̀ tó wá bí tó fẹ́ ráríwọ̀ kó má lọ ráríwọ̀ bí ìwọ tó pe Olúwa tó fọwọ́ ṣe báyìí tó ńlá tọ́mtọ́mù lẹ́nu tó ló ń gbàdúrà nínú ìpéjọpọ̀ kó má dé pàgọ́ ara ẹ̀ ló máa wọlé sí òun lọ́ ṣe bá ní kéèyàn ṣe kíni kó dira kó jiná kó ṣe rẹ̀ jiná àwọn nǹkan àdúrà tí a lè lò fún gbogbo àwọn nǹkan tí a dojúkọ yẹn ó wà àwọn ẹsẹ̀ bíbélì tó ṣẹ́ ogun gidi ó wà tí a bá pè é tí a gbàdúrà yẹn àwọn ẹlòmíì wà sáàmù ni mo máa ń fún wọn pé yá kẹ́ lè mọ̀ pé Jésù lọ́ba pé Ọlọ́run ni kẹ́ lè mọ̀ pé kì í ṣe àfẹnu lásán ṣe mi ò ní fún yín lọ́ṣẹ kankan kẹ́ lọ wẹ̀ ẹ kàn lọ bá mi gẹ́ẹ̀tì sáàmù báyìí báyìí ẹlòmíì ló wò ní báíbù lè bá ló yẹ lọ sí orí Google òyìnbó ti sáyé dẹ̀rọ̀ ẹ lọ sórí Google ẹ download Bible ẹ ka sáàmù báyìí nígbà báyìí wọ́n á dẹ̀ ṣe kí ni wọ́n á rí ìyanu Ọlọ́run pé yes tòótọ́ ni Ọlọ́run ni that is why èèyàn gbọ́dọ̀ jiná nínú Ọlọ́run kì í ṣe gbogbo ẹ̀ là ń wẹ ọṣẹ ẹlòmíì báyìí tó bá dé bàbá ẹyà wẹlé ẹlòmíì ti wẹ ọṣẹ kiri kankan tó sì jẹ́ wípé àwẹ̀ àtàdúrà nìkan lọ́ra ayé ẹ̀ nìdí ọ̀rọ̀ àwẹ̀ àtàdúrà nìkan lọ́ra ayé ẹ̀ nìdí bẹ́ẹ̀ dẹ̀ ni tẹlòmíì nídìí kó wẹ ọṣẹ kó dàbí padà sórí oníbi kó wẹ ọṣẹ ìtúwọ́ ọṣẹ túdé ọṣẹ àrígiṣẹ́gi yes ọṣẹ kan wà àrígiṣẹ́gi ni gbogbo ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ló máa forí ara ẹ̀ gbé àgbélépọ̀ táwà ọ̀tá tó lúgọ sí kọ̀kọ̀ tó ṣiṣẹ́ bí wọ́n ṣẹ́ á dòkú lójijì bẹ́ẹ̀ ni níwọ̀n bàgbà tó Olúwa sì jẹ́ Olúwa àìlè yí padà alágbára nínú àwọn ohun á dábì padà sórí oníbi ogun yẹn á ṣẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ wò pé ìgbà tí mo ṣe kíní kan má bẹ̀rẹ̀ egún kí lélẹ̀ ẹ máa ní testimony ayọ̀ ẹ̀yin náà máa fẹnu yín gbàdúrà ìyá tó bí mi lọ́wọ́ bá sọ wípé gbogbo wa ni wòlíì gbogbo wa làṣẹ bẹ lẹ́nu wa ẹ fi ẹnu yín gba àwẹ̀ àti àdúrà ìwọ bá ní kẹ́ sátọ̀ wòlíì lọ ìwọ bá ní kẹ́ sátọ̀ pásítọ̀ lọ ẹ̀yin fúnra ara yín gan ẹ kú ní ẹ̀mí ju pásítọ̀ tẹ́ fẹ́ sá lọ bá lọ ṣùgbọ́n àmọ́ yìí fáfadé ìtẹ́bá wá nídìí àwọn nǹkan àdúrà tí ẹ lè lò fún anything tó bá ti jẹ́ àwọn nǹkan spiritual items Lady Kẹ́fì Olúwaṣògo wà láfẹ́lẹ́bù fún yín àti all service any country bàbá yín sẹ́ẹ̀dì ẹ̀sìn ẹ̀ẹ́dẹ̀ ní testimony ayọ̀ ọ̀rọ̀ àṣekíni adásọ́rọ̀ ayé yìí fún yín nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí kankan bẹ́ẹ̀ ló Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí so bó ṣe jẹ́ nìyẹn so mi ní ọjọ́ ìjọ tó bá jẹ́ àwọn kan tẹ́lẹ̀ lò fún stroke náà dàbí èèyàn tó bá sick tí sickness yẹn ti pọ̀ gan àwọn kan tẹ́lẹ̀ lò ọṣẹ lásán ni ẹ̀kọ́ máa wẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ṣe máa lò ó tẹ́ bá ṣe wẹ̀ ẹ̀kọ́ wẹ̀ ni àlàáfíà bá dé àìsàn bá padà síbi tó ti bọ̀ ogun èṣù bá ṣẹ́ so àwọn èèyàn wà bẹ́ẹ̀ bákan náà yìí tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ tí health assurance bá ṣe yí lọ́wọ́lọ́wọ́ báyìí sì kò sí ogun manpower mọ́ tí manpower ti tán ti diabetes jẹ̀díjẹ̀dí àti high blood pressure mẹ́ta yẹn nìkan ló wà confam word gbogbo èyí bàbá tẹ́ ìwò pé ti dàgbà ẹ jọ̀ọ́ mo sọ fún yín wípé tí ẹ bá lo àgógó yẹn ẹ máa dóbò dáadáa ẹ máa ṣe bí ti gbà ìwé kò dẹ̀ ní any side effect kò ní effect ti kankan tó máa kọ́ọ̀sì fún yín kò sí going to 2 years sí tí mo ti bá iléeṣẹ́ tí polówó ẹ mọ̀ pé polówó máa ń pẹ́ lọ́wọ́ tèmi ẹni tí mo bá polówó cream fara mi ni mo withdraw pé mi ò polówó mọ́ because èmi náà fẹ́ lọ into that business I want to go into that business and kí o tó di pé máa bẹ̀rẹ̀ business yẹn mo ní láti ṣe kíni láti tètè drop ẹ̀
Ibo ṣe drop ẹ láti bí 3 to 4 months sí. Ìpolówó máa pẹ́ lọ́wọ́ mi. Mo polówó product yẹn for good 4 years plus láti 2020. Ni mo ti polówó product fẹ́yàn kan ṣoṣo. So ìpolówó máa pẹ́ lọ́wọ́ ti tèmi tí product wọn bá ti wà okay. Èmi ò kí ń ṣe tó máa polówó eléyìí, polówó eléyìí lọ́la, polówó eléyìí lọ́tùlá no. Tí product bá ti wà okay. Gba dúró sórí ẹ̀ táwọn èèyàn dẹ̀ pé mi tán give testimony. Bẹ́ẹ̀ bá ṣe pé mi báyìí pé èló Lady K, oògùn yẹn ẹsẹ̀kẹsẹ̀ ni mo bá ti pé Olúwa ó ṣe because mi ìfẹ́ kan tó máa bà mí lórúkọ jẹ́. Same thing àwọn spiritual items mi táwọn èèyàn bá pé mi tán bá give testimony mo bá dúpẹ́ gidi ní pé Olúwa ó ṣe nítorí pé kí ni ó jẹ́rìí ara ẹ̀. Mi ò ní kankan àfiwọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ pé ò dojú tì mí. So èmi mo máa focus sórí nǹkan tí mo bá ń ṣe. So product iléeṣẹ́ TL Natural Herbal is a very good product. Fún èyí tẹ́ bá ní ìdí ẹ pè mí kí n ṣe kí ni kí n bá yín send ẹ̀ any country bá bá yín send ẹ̀ jẹ̀díjẹ̀dí wà báyìí sí kó tó ti diabetes wà ti high blood pressure wà ti manpower nìkan ló ti fìdí jálẹ̀ but èyí tẹ́ bá ní ìdí manpower ẹ pè mí kí n fún yín fóònù ọba wọn kẹ́ ọ̀dẹ̀ láti Nàìjíríà because tí bá sọ fún yín pé ó máa dé irọ́ ni mo pa tó bá tẹ̀ máa dé àfẹ́ tó bí ending of October ó dẹ̀ lè má tó bẹ̀ mi lè predict ṣá actually mi gbé ìsọ fún wọn pé ó ti tọ́nà because mo busy but máa try láti message wọn pé tí máa power ti tọ́ so tó bá mọ bọ́ ṣe lè tètè send ẹ̀ fine kọ́ send ẹ̀ wá bóyá kí n ta gbogbo àwọn tó wọ́n bí tó wá lè send complete wọ́n bí àti ti diabetes gbogbo wá lè send full set mi padà wá but kò sóògùn dé máa power mọ́lẹ̀ ṣàyí tẹ́ bá nìdẹ̀ ẹ pè fb kí fún yín fóònù ọba kẹ́ ọ̀dẹ̀ láti Nàìjíríà ó dá gan ó ṣiṣẹ́ dáadáa ẹ̀yin tẹ́ bá wà Nàìjíríà náà ẹ lè lọ́gàá lọ́dọ̀ wọn so bó ṣe jẹ́ nìyẹn ìwọ ló tún kù jewelries mo ti arrange àwọn jewelries mi iṣẹ́ yẹn ò easy so mo ti set àwọn jewelry store wa dáadáa sí yìí yes mo ti set ẹ̀ dáadáa so tí bá ti ṣe tán ó ṣe láwọn kankan tí mo fẹ́ gẹ̀tì síbẹ̀ láti lè fi display ọjà sí so màá máa gbé kámẹ́rà síbẹ̀ ẹ bá wọ̀n rí gbogbo àwọn ọjà mi ló ní section by section so màá máa fi gbogbo ẹ̀wọ̀n yìí kì í ṣe wọ́n bá àwọn aṣọ tẹ́ ẹ̀ ń wò yìí nìkan inú showroom lẹ́yìn ọwọ́ yìí báyìí aṣọ náà ló wà bẹ́ẹ̀ then inú lọ́hùn gan aṣọ tó wà nínú store tí mo kàn káwọn bí mo ṣe máa ń tó wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá a ṣe wà nílé so gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ so àwọn aṣọ wà lọ́wọ́ mi gbogbo àwọn aṣọ ọkùnrin tó fine dáadáa gbogbo ẹ̀ ló wà available so ẹ̀yin mọ́ mi bẹ̀yìn dáàdì bẹ̀ patronize ẹ̀ lè rà fún yàn ká fi ṣe gift fún yàn ojú òní tí ẹ̀ nígbà wà kí sákẹ́yà ṣùgbọ́n ẹ̀yin tí a bá fẹ́ ṣe birthday shoot gbogbo ẹ̀yin tí birthday yìí wà lọ́dọ̀ tẹ́ fẹ́ wò pé mo gbọ́dọ̀ lo aṣọ tuntun fún birthday mi ẹ jọ̀ọ́ ẹ pè mí ẹ wá bá mi rajà ojú òní tí yìí ẹ jọ̀ọ́ patronize Lady K Ìfẹ́olúwaṣọ 76 Wentworth Street ni mo wà ní Hamilton ní Canada ẹ̀yin tẹ́ bá fẹ́ wọ́ọ̀kì abẹ́ fẹ́ rọ̀yọ̀ wá ẹ fi free ilẹ̀kùn ṣọ́ọ̀bù mi ó wà ṣíṣí lẹ̀ fẹ́ anybody láti wọlé ẹ máa bọ̀ wá ẹ̀yin náà wá ṣe kí ni ẹ wá fún ara yín wo nǹkan tẹ́ bá fẹ́ ẹ̀yin tẹ́ bá wá lè wà ẹ pè mí ká jọ ṣe fídíò call tá bá jọ ṣe fídíò call máa display àwọn aṣọ fún yín one by one ẹ select àwọn tẹ́ bá fẹ́ máa dẹ̀ bá yín send ẹ̀ lágbára Ọlọ́run àdéhùn àkísàkẹ́yà aṣọ bákan náà ó yí original ó yí gan original ó wà àwọn frame tẹ́ lè rà fi ṣe ọpẹ́ àbí tẹ́ lè gbé sínú ilé yín ẹ jẹ́ kí n fi ìtí wà nínú ṣọ́ọ̀bù mi ẹ jẹ́ kí n fi wọ̀nyí ẹ wo etí mo áàgì sókè yìí fóònù mi má jábọ̀ kò débẹ̀ kámẹ́rà yìí ò ṣe gbé débẹ̀ bó bọ̀ ẹ jẹ́ tán kámẹ́rà màá tọ̀ bẹ́ẹ̀ sí láfi rẹ̀ ẹ ti rí òun ló wà lókè yẹn very beautiful mo tún lánàá that design mo ní wọn lóríṣiríṣi mo ní tí wọ́n ya Holy Mary Joseph àti Jésù tí wọ́n yà sí mo ní wọn tó fine so ẹ jọ̀ọ́ ẹ wá patronize mi wá bá mi rajà ṣẹtiri àwọn aṣọ fine aṣọ àwọn fine one àtàwọn wig gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣọ ẹ patronize mi ṣẹtiri spiritual store wa àwọn aṣọ tún lélẹ̀ ẹ rí bí òtítọ́ àwọn jewelries yẹn tó àwọn kíní tí mo fẹ́ fi tò wọ́n ni mo ṣe kó sílẹ̀ yìí so ẹ patronize bẹ ìyá bẹ yìí bàbá mo fẹ́ fi àwọn jewelries yẹn hàn yìí so that ẹ̀rí àwọn bẹ̀ ṣẹtiri àwọn tí mo ṣe arrange ṣẹtiri àti ní space dáadáa ń sè yìí kí n kàn rí kẹwàá bá mi rajà ní kí rówó fi ra àwọn
shelf tá a máa fi tún gbogbo ọjà síṣẹ́ tí rí bí mo ṣe máa set àwọn jewelries yẹn ní tí bá ti gẹ́ẹ̀tì àwọn nǹkan yẹn tó so select ṣẹ́tìrí wọn they are all beautiful jewelries ṣẹ́tìrí owó nìyí àwọn fine jewelries ló wà bẹ́ẹ̀ so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn spiritual items lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣẹ́tìrí àwọn ọjà ni mo ṣì kójọ sínú carton síbẹ̀ yẹn àwọn ọjà ló wà ní carton gbogbo ẹ̀ lè rí bẹ́ẹ̀ yẹn àwọn ọjà ṣì wà mí báyìí tí mi ò tí arrange wọn rá so àwọn nǹkan tẹ́ bá fẹ́ ẹ pè mí gbogbo ẹ̀ ló wà available ẹ dẹ̀ ní ever regret wípé ẹ ra anything spiritual lọ́dọ̀ Lady K tó bá jẹ́ agogo gbàlà náà lẹ́fẹ́ ó wà tẹlifíṣàn pẹ́ ní church bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ sí ìkórè tí bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọjà kórè tẹ́ nídìí àwọn pef tẹ́ lè lò fún ìkórè láti fi tajà bàṣà ó wà available o so ó wà available o ẹ jọ̀ọ́ ẹ wá patronize mi ẹ wá bá mi rajà mo láwọn ọjà tó fáìn gan àwọn wig ṣé mo fi wig wọ̀nyí lẹ́ẹ̀kan ṣá àwọn jewelries yẹn ni mo focus lé so ẹ wá bá mi rajà mo láwọn ọjà tó fáìn dáadáa o ojú òní tí yìí omi ò ní wáyé tí o ẹ jọ̀ọ́ ẹ patronize Lady K o ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹtọ notification bell yín ẹ ṣé gan ire o.